kí ni ìwúlò ewúro fún ẹni tí ayé ń ṣe àbí tọ́nà rẹ ti dàrú? Kí ni ewúro kí ló lè ṣe nínú ayé olúwa ẹ̀? Ọyọ́ náà di máa yàn bóyá bóun bá tiẹ̀ tí iṣẹ́ tí ń ṣe tọ́yàn láàyò ó ti dàrú kọ̀rọ́nà míì tó bá tún ronú ìrànlọ́wọ́ síbi kan ohun tó ní ṣe láàánú tá a bá tún wọn lo ewúro yìí náà ṣùgbọ́n wọ́n fi epo ọ̀bọ̀ kún. Epo ọ̀bọ̀ náà ń pè ní epo ẹ̀rùn. Kódà kó jẹ́ pé owó ayé kan ní bẹ́ńbẹ́ owó àwọn ìyá mi ni tàbí èèyàn bá jẹ́ ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ ńlá tàbí ó jẹ́ olórí mọ́sálásí kan tàbí ó kó ẹgbẹ́ kan jọ tó jẹ́ pé ẹgbẹ́ yìí ó wá fẹ́ máa joro lọ ẹ̀yìn tàbí ọjà ńlá ní ń tà kọ̀ọ̀kan lójútu ọjà yẹn mọ́lẹ̀ kan ọjọ́ òkun mọ́ tàbí wọn tiẹ̀ bá ara jà mọ́ yálà bóyá ayé tiẹ̀ ti ń gba tiẹ̀ wọ́n fẹ́ gba tiẹ̀ mọ́ ewúro yìí náà láàmú á wàá fi epo ọ̀bọ̀ kún. Epo ọ̀bọ̀ náà wọ́n tún pè ní epo ẹ̀rùn. Ọ̀nà méjì la máa ń gbà ṣe.